أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تجليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. السلام عليكم ورحمة الله وبركاته. àlàáfíà Ọlọ́run orí ajẹ́jẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá gbogbo wa gbé lápapọ̀ níbikíbi lágbàáyé tí ẹ ti ń wò wá, gbogbo àwa mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè àgbáyé, gbogbo yín la kí wípé àlàáfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, orí ajẹ́jẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá gbogbo wa gbé o. Allahumma àmín. Ní àárọ̀ yìí àkọ́kọ́ ń bẹ̀ ní wípé a dúpẹ́ fún Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, ọba tó já sí wípé tó jáde ṣe fọ́ ìsìn jáde yá, ọba tó mú wa rí ọjọ́ ìní, ó ní ọba tí a fi ọpẹ́ fún. Síwájú àdúrà wa ọlọ́láwọ́ ọba ìlú Ìlọrin ṣéhù ṣéhù wallahu yasimuka minan nas la takafu daraka wala taksha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Bàbá wa the grand chief imam of Ìlọrin, kárí gbogbo àwọn àìmà, bàbá wa khalifatul adabi, bá mudirul markaz, bàbá wa lágbàjì, kárí gbogbo àwọn àlùfáà wa nílùú yìí, bàbá wa gbárùgìdòmọ̀, ọlọ́njọ́ nínú àánú ẹ̀, àwọn tí wọ́n ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn, àwọn tí wọ́n kù láyé Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn, ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀. Láàárọ̀ yìí eléyìí tí a wà nínú ẹ̀ láàárọ̀ ìfẹ́ yìí tẹ́ ń wò wá káàkiri ayé, òun náà ni láti dúpẹ́ lọ́wọ́ yín, láti ṣe àfihàn ìmoore sí dáadáa èyí tí Ọlọ́run ní kí ẹ ṣe fún ẹ̀sìn Islam. Tá a bá sọ wípé ẹ ṣe dáadáa yẹn fún alájà wa yìí, ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀.
ṣùgbọ́n Islam lẹ ṣe fún ẹ bá ń gbé sí ojú wọn Islam òun lẹ ṣe fún èyí ṣe pé alájà nìkan lẹ ṣe fún Islam lẹ ṣe fún màmá wa Alhaja Awawu Àbẹ̀bí ìyá oníkùránì formerly Iya Osun Iya Osun yẹn a máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan káyé lè mọ ibi tí wọ́n ti ń bọ̀ káyé lè mọ ibi tó dé fáǹfààní ìwọ tí wàá máa rò wípé wáì tó já sí pé àwa ṣó nǹkan tá a ṣe fún wọn alẹ́ tọ́ bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ torí wípé ọ̀rọ̀ màmá wa yìí bí ó ṣe ń dùn mọ́ Ọlọ́run lára wa bẹ́ẹ̀ ni ó máa jẹ́ ìbànújẹ́ fáwọn ọ̀tá ẹ̀sìn ṣùgbọ́n yẹn kọ́ la bá wá láàárọ̀ yìí yá a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ṣe wá lórí màmá wa yìí màmá wa Alhaja Awawu Àbẹ̀bí ẹ sálámà sí gbogbo àwọn èèyàn ẹ sọ̀rọ̀ sókè dáadáa o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Màmá wa Alhaja inshallah 2024 àjíà inshallah ẹ̀sìn bá tọ́ pé inshallah a máa bá yín dúpẹ́ fọlọ́hún àwọn nǹkan complain wọ́n lẹ́yìn rẹ́rìn wọ́n ní kí ló dé tí màmá yìí ò kí rẹ́rìn mo ní màmá rẹ́rìn ẹ rí àwọn dìdìrín kan wọ́n kọ síbẹ̀ pé by fire by force ìyẹn ò ká wa bá sọ pé by fire by force wàláhì kò kàn wá kódà kò rá wa wọ́n ní alíra ni kò sí kíni kò rá wa àdòkíá ni kò kàn wá bàbá wa gbòkúta gidi tọ́lọ̀ ń lò láti ṣiṣẹ́ yìí kéde pé yàyí nìkan ni ẹni àkọ́kọ́ tí wọ́n àkọ́kọ́ sọ pé àwọn sọ di mùsùlùmí torí bí wọ́n ṣe ń ṣe nínú ìran wọn nu bí wọ́n ṣe ń ṣe nínú ẹbí wọn nu ṣé iṣẹ́ ẹ̀jọ̀ náà fẹ́ bá wa pa kí ni ẹ̀jọ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́dọ̀ wọn nìyẹn tábà ní ìyẹn màmá wa yìí ní àkọ́kọ́ àmọ́ tó jẹ́ kíkiri yẹn dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wípé wọ́n mú yẹn kúrò ní òkùnkùn wọ́n wá fi sínú ìmọ́lẹ̀ báwo ni ò ṣe ní dùn ọ̀tá ẹ̀sìn gbogbo mùsùlùmí sí alhamdulillah bá ń wíbẹ̀ lẹ́ẹ̀kan sí tún bá ń wíbẹ̀ lẹ́ẹ̀kan sí màmá olóríire ni yìí o ọ̀rọ̀ yìí dá ó dá sleepless night kálẹ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o àìróorun sùn àti ṣe yẹ ká tó ṣe yẹ tẹ́lẹ̀ agbára sí màmá ni àìróorun sùn ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bọ̀dá dá ọpẹ́ fọ́lọ́run màmá congratulations wàá béèrè kan lọ́wọ́ yín ẹjọ́ ṣé audio money ṣé audio money lélẹ́yìí báyìí ẹgbẹ́ sẹ́nu wọn ká sọ dáadáa kìí ṣe fake kìí ṣe kíni fake kọ́ na original na no be na lie na true ṣe alhamdulilayi ẹ̀rín gan gbẹ́nu màmá torí nǹkan kan kọ́ mọ̀ pé ńgbà mi wà tí Ọlọ́run bá ṣoore fún yàn àwọn olè kan wà tí yẹn gbọ́dọ̀ tọrọ oore tó já sí wípé a ya ọ̀tá lẹ́nu tọ́ta ó fi wò pé sáyé òun ò bàjẹ́ báyìí àwọn ọmọ kí n kó rere o
oore tẹ́lómi tí ń wá láti yọdún yìí mò ń ka kọ́mẹ̀ntì àwọn kan ti wà nù mọ́ṣáláṣí tipẹ́ tí wọ́n ti ń dààmú àwọn kan ń gbá mọ́ṣáláṣí àwọn kan ń gbálẹ̀ àwọn kan kírun jẹ́ ń sọ fún ọ oríire ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀. ọjọ́ra wọn. oríire ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ wọn ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ṣàdéhùn pé tó o bá ń kírun wà lówó lọ́wọ́ wọn ọ̀bẹ ṣàdéhùn pé tó o bá ti ń gbààwẹ̀ o tó o bá ti gba Ramadana o gbọ́dọ̀ lówó lọ́wọ́ no èmi tí mo wá tí wọ́n ń kírun látijọ́ yìí tí mo ti ń ṣe wàhálà látijọ́ yìí fẹ́ sìn ó ṣe wàhálà fẹ́ sìn kó o lè rálì Jánnà wọ̀ ni. gbọ́n mi yé ẹni Ọlọ́run bá ń bẹ lọ́kàn rẹ̀ là ń bá wí o àbá aláròpin ẹ̀dá wí ẹni bá rora ẹ̀ pé láwò wípé àbò orí tán lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run bá gba ọ̀nà kan ṣàánú ìyá yìí Ọlọ́run lè gbọ̀nà mi ṣàánú wọn náà bọ́lọ́run bá gba ọ̀nà kan ṣàánú ìyá yìí Ọlọ́run lè gbọ̀nà mi ṣàánú wọn náà. Mo ti wá ń kírun o èmi ni mo bẹ́ẹ̀ para mi mọ́ṣáláṣí o para rẹ̀ mọ́ṣáláṣí wọn à promise ẹ pé wà lówó. ìdálù Kùránì sọ fún wa ni pé bisimilayi rahman rahim fàyídà farakita fansọ wàyídà rọbíkà fàríkà. bẹ́ẹ̀ bá kírun tán tẹ̀sí asalaamualeykum wa rahmatulahi asalaamualeykum wa rahmatulahi tẹ̀sí parí irun ẹ ṣẹ̀ṣẹ̀ wá tẹ́wọ́ sọ́lọ̀ pé Ọlọ́run o jáyé tèmi náà dáa. Wọn aláìlá tó ń kí wàá dolówó látara ẹ̀ wọn alásùbà tó ń kí wàá dolówó látara ẹ̀ wọn níjìmọ̀ tó ń lọ wàá dolówó látara ẹ̀ ibi dálómi ti ṣe tó ti gbé Ọlọ́run kalẹ̀ nu tó gbàgbé kádàrá ìyá yìí níjọ́ tá a ti dá Ọlọ́run ti kọ kádàrá pé báyìí ló ṣe rìn ayé ẹ o báyìí ló ṣe rìn ayé ẹ o ibi tí wàá ti ní láárí rèé jẹ́ sọ fún ẹ bí ò bá di mùsùlùmí tọ́lọ̀ ń bá kọ kára pé yóò ṣoríire oríire orí tó kàn yìí yóò kúkú ṣe é. ọ̀rọ̀ mi kò lásọ̀tò káwọlì ọ̀rọ̀ mi ni pé tọ́ba ní kí ni tọ́pìkì àárọ̀ yìí gbé jẹ́ fórí kí ni mo pè é. gbé jẹ́ fórí. lọ gbé jẹ́ fórí má tako kádàrá ẹnìkan àsìkò tọ́lọ̀ ń kọ kádàrá ìyá yìí ló kọ́ yìí básìkò aago tiẹ̀ náà bá lù ẹnìkan ò lè di lọ́wọ́. àmọ́ tó jẹ́ ìdùnmọ́fà wa tó jẹ́ oríire fún gbogbo mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òdodo á gbà wípé Ọlọ́run ṣoore yìí fún ìyá yìí látara Islam. Ọlọ́run ṣoore yìí fún ìyá yìí látara kíni látara Islam. Bàbá rí mùsùlùmí kan ní wàá pariwo ẹ̀yin àfà ẹ̀yin Islam àwọn bàbá kan tó ti ń jìyà bọ̀ tipẹ́tipẹ́ tó bá jẹ́ àfà tó wà lórí social media tó bá rí anybody tó jẹ́ mùsùlùmí tára ní tí wọn náà dẹ̀ ní platform dandan kọ́ ni kó jásí pé nìkan ni yóò máa ṣiṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wa jọ ṣiṣẹ́ Ọlọ́run ìwọ náà àwọn ènìyàn lọ́wọ́. tí wọn náà bá rẹ nìkan lọ́wọ́ ìṣẹ́ ń dínkù láàrin wa nu àwa ti empower ayá yìí nísì mùsùlùmí ayé ti empower ẹ tí wọn náà bá rẹ lòmíì ṣàánú ẹ ó lè má bú wa o ó lè má sọ pé àmọ́ tó kàn o ó lè má ní àmọ́ tó kàn o kó má bú wa o pírọ́blẹ̀mù tiẹ̀ nìyẹn jẹ́ ẹ sọ fún ẹ. Ọlọ́run bá ti ṣe yìí náà Ọlọ́run ṣe kí ni ó ti ṣe yìí náà ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní màmá ní agbára tọ́lọ́run ẹ lọ Mákà 2024 ṣẹ́rí pé yàgá ti múra Mákà ìwọ lè máa wò ó pé ṣé Mákà ló wá kàn lọ́rọ̀ ẹ̀ jọ ṣé ẹ̀wọ̀n ló kàn lọ́rọ̀ ẹ̀ padà ní. mẹ́ṣẹ̀ Mẹ́kà ló wá kàn lọ́rọ̀ ẹ̀ ẹni tí ò tí mẹ́sìn ẹni tí ó rí tí wọ́n ti ń tọrọ látọdún mẹ́wàá
nínú agbára Ọlọ́run Ọlọ́run lè ṣe fẹ́nìkan láàrin oṣù kan ṣẹ́yìn ru Ọlọ́run pin ni ooo bí o bóyá gbọ́rọ̀ mi yé fa láì gbé kí sójú àwọn alálùbáríkà tán dúró àgbọ̀yé ni ìjà sùn. ẹ ń gbọ́ mi yé abẹ́ gbọ́ mi àgbọ̀yé ni ìjà sùn. sóko padà ṣé má kàlẹ́ wá kàlẹ́ ọ̀rọ̀ rẹ ní ẹni tí yóò má kéwú bó o lẹ́sìn kọ́ mọ́ṣáláṣí fún un ṣé ilé ẹ̀wọ̀n ni ká kọ́ fún un ni bàbá kọ́ mọ́ṣáláṣí sí ilé ẹ̀ tí ò bí ma àbọ̀sọ́fẹ́ pọ̀ fẹ́ máa ṣe máa mú tí wọn náà bá kọ́lé ara rẹ fúnra ara ẹ gbogbo ata ń kọ́lé àṣà ń kọ́ mọ́ṣáláṣí sínú ilé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ jọ́ torí Ọlọ́run ẹ jókòó yín mà wọ́n á gbé kinní sí complex náà òbí tá a gbà fún màmá à ń fèdè dúpẹ́ bọ́lọ́run ni à ń fèdè dúpẹ́ bọ́lọ́run ni ẹ̀rí aláyọ̀ má bọ̀ padà má bọ̀ padà. Bàbá wa ẹ kú ẹ̀rí gbẹnu màmá. Ṣé mọ́ṣáláṣí ẹ má kọ́ mọ́ṣáláṣí fún yín ẹjọ́ torí Ọlọ́run bí wọn náà bá kọ́lé gbogbo wa tá à ń plan nípa fẹ́ kọ́lé àbáwá tá a ti kọ́ bẹ́ẹ̀ bá ní 2 plots of land tó fẹ́ fi kọ́lé á ló fẹ́ fi 1 plot kọ́lé òun fẹ́ fi 1 plot ṣe mọ́ṣáláṣí ṣé dandan ni kò jẹ́ mọ́ mú mi. ọ̀rọ̀ ń gbé mi inú láàárọ̀ yìí. Allahu Akbar. Allahu Akbar. ọ̀rọ̀ ń gbé mi inú láàárọ̀ yìí. Ẹgbọ́n tóbi. Allahu Akbar. but mo wá fi ọjọ́ yìí ni mo fi ń dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. iṣẹ́ eléyìí tọ́lọ̀ ni a ṣe yìí kọ́lá àkọ́kọ́ o. Bẹ́ẹ̀ni. ní jẹ́ gbẹ̀yìn. iṣẹ́ eléyìí tá a ṣe yìí kọ́lá àkọ́kọ́ o. kò dẹ̀ ní jẹ́ ìgbẹ̀yìn. Kò ní jókòó. kò ní jẹ́ gbẹ̀yìn o. mama 2024 èmi àti yín àjọ làràfà ni. àtẹni tó bá ṣàmì àdúrà. jẹ̀rọ àfi wákà kan sí àárín o. ẹ wá farabalẹ̀ gbọ́ wákà yìí. ẹ bá farabalẹ̀ gbọ́ wákà yìí dáadáa wà tẹ́yìn tẹ́ ń wákà kiri ayé. èmi fẹ́ lọ Mẹ́kà Rabbana Ọlọ́run. èmi fẹ́ lọ Mẹ́kà Rabbana Ọlọ́run. kò sí irú Mẹ́kà níbi kan wàlà ìtàláì. ẹni fẹ́ lọ Mẹ́kà sẹ́ kó náwó rẹ̀ sókè. èmi fẹ́ lọ Mẹ́kà Rabbana Ọlọ́run. Èmi fẹ́ lọ Mẹ́kà Rabbana Ọlọ́run. Èmi fẹ́ lọ Mẹ́kà Rabbana Ọlọ́run. Kò sí irú Mẹ́kà níbi kan. kò sí tó kọ́ pẹ̀lú wọ́n ṣe jẹ̀ nìkan kí ló kálá tiẹ̀. Kò sí irú Mẹ́kà níbi kan wàlá ìtàláì. ẹni fẹ́ lọ Mẹ́kà sẹ́ kó náwó rẹ̀ sókè. èmi fẹ́ lọ Mẹ́kà Rabbana Ọlọ́run. ṣáàjọ ń lọ ni ẹ mọ̀ ní àjọ ṣáàjọ ń lọ ni. Àjọ ń lọ ni. àjọ ń lọ ni. Àjọ ń lọ ni. Mẹ́kà Mẹ́dínà o. Àjọ ń lọ ni. 2024. Àjọ ń lọ ni. 1445. Àjọ ń lọ ni. ṣáàjọ ń lọ ni. Àjọ ń lọ ni. wọ́n tó wò mí kọ́ ṣáàjọ ń lọ ni. Àjọ ń lọ ni. àjọ ń lọ ni. Àjọ ń lọ ni. Mẹ́kà Mẹ́dínà o. Àjọ ń lọ ni. 2024. Àjọ ń lọ ni. 1445. Àjọ ń lọ ni. bó ṣe máa rí nìyẹn. Inshallah. lágbára tọlọ́run gbogbo wa ṣe kíni àjọ ń lọ ní Ṣọlá kápítà kan yìí Bẹ́ẹ̀ni. ọmọ alálùbáríkà ni mama wa Alhaja Awa Abẹ́bí ìyá oníkùránì mo kí yín kú oríire ìdùnnú ó ṣubú láyọ̀ ẹ jẹ́ wá sọ fún yín aṣíwájú àdínì of Ọ̀yọ́ state ẹ kọ́ tiẹ̀ o tó bá ti nẹ́tíwọ̀kì máa ṣe kí ní sáà fílẹ̀ yóò padà aṣíwájú àdínì gbogbo Ọ̀yọ́ state tó ṣàdéhùn báwọn kọ́lé wọn àyí pinnu wọn padà o ẹ wá ṣe ni lágbára tọlọ́hun ẹ ń dé láti Mẹ́kà báyìí wọn á ti kọ́kọ́rọ́ lé yín lọ́wọ́ báyìí Inshallah.
wọ́n á fi kọ́kọ́rọ́ mọ́tò lé yín lọ́wọ́ báyìí. Inshallah. Bó ṣe máa rí nìyẹn o tẹ́ bá ń gbọ́ pé èmi ló kàn ẹ̀yin ló kàn o ẹ̀yin ló kàn o wàláì ẹ̀kọ́ tó wà ń bẹ̀rẹ̀ yóná sí oore ọmọlàkejì kí oore lè kàn wọ́n náà lọ́wọ́ àwọn ẹ̀ ti bẹ̀rẹ̀ ọjà rí o kékeré wa nílé yẹn jẹ́ kí wọ́n kàn kankan síta àwọn kan wà tó fẹ́ fún wa lówó tí wọ́n dẹ̀ ṣàdéhùn tá àti ìró wọn gbà wọ́n yìí dẹ̀ ṣẹni tí í ṣe bẹ́ẹ̀ mo rí i pé wọ́n bóyá nǹkan kan ní oyin di wọn lọ́wọ́ alájà abdulrasaq adeleke wọ́n làwọn máa fún wa ní 500,000 àti wọ́n travel ni wọ́n ní wọ́n sọ láàrin gbogbo ayé yìí alájì wa túnde ìṣọ̀lá 250,000 alájì sirajudeen taiwo 250,000 ó jẹ́ 1 million báyẹn alájì ridwan kúlà olórí ìlú jọra wọn àti ìfún wa bọ̀tọ́ ní lágbára tọ́lọ́hún àwọn máa kèmí lọ́dà olùmọ̀sọ́lá àárín gbogbo ayé yìí inshallah kọ́lọ̀ wọlé àtútóbi ẹ̀ jẹ́ wá sọ fún ẹ mo wá gba oríṣiríṣi messages lórí àfáà wa olóríire ni bàbá àlùbáríkà bàbá wa khalifa òkúta gidi ẹni tó mọ tó tọ́ òní mi bàbá yẹn kọ́ mọ́ṣáláṣí lọ mo fẹ́ ká parí ọ̀rọ̀ màmá wa yìí ká wá fèsì bàbá òkúta gidi ẹni ọlọ́run tọ́ ẹni tó bá bàbá yìí ò ṣe kí ni ìtorí owó o wọn àdẹ̀ ṣe torí bóyá kẹ́nìkan lè láàánú rí dùnmí kó jàzá wala shukura but a ń láti wá gbìyànjú láti jásí wípé kí mùsùlùmí ayé kí wọ́n ríṣẹ́ ribiribi tí bàbá yẹn ń ṣe kò ti yé lẹ́yìn eléyìí bàbá òkúta gidi ẹ̀fọ́ kan ra yín balẹ̀ Sẹ̀bí Nàjà ti ń bọ̀ wá fíṣítì yín ìtọ́jà ọlọ́run ó ṣe inshallah Sẹ̀bí Nàjà ti ṣe kí ni ó bọ̀ wá fíṣítì yín ẹ̀yin Sẹ̀bí Nàjà ti bá dẹ̀ wọnú ilé ẹ̀ tó bá fíṣítì ẹ̀ ayọ̀ wọlé ẹnu ayé rẹ̀ change ẹnu ó lè pẹ́ o ó lè yá o abájírí náà rí ọ àmọ́ tí Sẹ̀bí Nàjà ti bá fíṣítì ẹ̀ gbà yí pé ọlọ́run ṣe tá àti fíṣítì ẹ̀ nìyẹn ọlọ́run wọlá bó ṣe tí nínú àánú ẹ̀ màmá kí lẹ ní láti sọ ẹ sọ̀rọ̀. dúpẹ́ fọlọ́ alhamdulillah dúpẹ́ fọlọ́ dúpẹ́ fẹ̀yìn àlùmọ̀ láwùn ẹ̀yìn ìjíṣẹ́ ọlọ́run àmín mo dúpẹ́ fún yín ẹmu dání èyí tẹ́ ṣe yìí kò ní jáse gbẹ̀yìn kò ní jáse mọ́ ọlá yóò tún mọ òkè kódà ìmọ̀ tí mo fẹ́ wí mọ́ ṣẹ́tẹ́ ilé rí ti bàbá àtẹ mẹ́nu léyìí inú mi dùn torí àdájọ́ òdùn àbí àjọjọ́ òdùn bẹ́ẹ̀ nìkan bá ní tí bàbá wa tẹ mẹ́nu kàn yá inú mi dùn gan Ọlọ́run ràn yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sóre fún ẹ ṣé gbé o ẹ bá ń bi olérè aládùn àkàntà lè ṣe fún yín kí la mọ̀ tá a lè yí kí la tó fẹ́ sọ fún yín a máa fi yín lọ́nà lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín àwọn kan wá ń béèrè kan wọ́n ní nígbà tẹ́ gba ìsìláàmù yìí tán tí wọ́n bá ti wá kọ́ mọ́ṣáláṣí fún yín ẹ̀yin náà wà máa dá lejò lóhùn ẹ̀ ti ṣe ya. Inshallah alibarika anabi Muhammad ìyọ gbogbo yóò tó na ayé mi mo tọ́ sí ọ̀run Ọlọ́run pátápátá. ẹ sì bá ń gbọ́ lọ́n tó lọ. ìdí ẹnì kankan lóhùn. bẹ́ẹ̀ máa dá lejò lóhùn. rárá mi láṣepamọ́ kankan mọ́ mo ti ní tọ́lọ́ ni mi ní kankan láṣepamọ́ ìdẹ́nì kankan ló mo ti tán síwájú ṣe ìyá wa Ọlọ́run yóò bá wa dùn yín nínú gbogbo ẹ̀yin dẹ́ sórí yìí Ọlọ́run san yín lẹ́san olóore alájà sọ́rí ma alájà tó jókòó yìí àwọn làáfáà tá a gbà fún màmá alájà wa Aliya hijab sister ni wọ́n àwọn la gbà fún màmá láti máa kọ́ màmá ní alukuraan tí Dr. Abdulhakeem Abdullateef tọ́lá àwọn dẹ̀ máa sanwó oṣù alájà wa yìí
títí tí wọ́n fi kọ́ màmá ní Al-Fulani. Wọ́n làwọn máa san oṣù alájà náà títí tí wọ́n fi kọ́ màmá ní Al-Fulani. Jọ̀ọ́ torí Ọlọ́run o gbẹ̀yìn tó ń wò wá básìkò orí rẹ̀ bá tó ẹnìkan ò lè dí lọ́wọ́, básìkò ayọ̀ rẹ̀ bá tó ẹnìkan ò lè dí lọ́wọ́. Ẹja rántí àwọn tára ń ní, ká rántí àwọn tí yà ń jẹ, gbogbo ẹ̀ jẹ́ kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ṣe é rí àsìkò kálukú ni Ọlọ́run ní kó tó. Ọlọ́run á san yín lẹ́san olóore, Ọlọ́run á san yín lẹ́san olóore. Àwọn ọjà náà rí kíní ìwé náà rí, Ọlọ́run á bá san yín ní ẹ̀san olóore. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára Ọlọ́run, ọlá ògo Ọlọ́run. Àbí Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọlọ́lá àwọn ọba ìlú Ìlọrin. Ọlọ́run bá ṣe dáadáa fún wọn, ṣàlékún ẹ̀mí kíkún fún wọn, ọlá títóbi Ọlọ́run. Bí ètò náà bá ṣe ń lọ, á jẹ́ kí kálukú tó máa gbọ́ ibi tá a bá délé ní for now nìyẹn. Ọlọ́run bá san ẹlẹ́san olóore, onítọ́rọ́ oníkọ́bọ̀ onítọ́rọ́ oníkọ́bọ̀, Ọlọ́run bá san kálukú lẹ́san olóore o. Ráìsì wà ń bí, sẹ̀mó wà ń bí, ṣúgà wà ń bí, indomie gbogbo ẹ̀, jẹnẹrétọ̀ ó ti wà ń bí. Fún màmá ibi gan tó wà ń jẹnẹrétọ̀ complete. Gbogbo àwọn irinṣẹ́ tó kù táwọn carpentry kó bọ̀ bíi tébù, gbogbo ẹ̀ ni wọ́n ń kó bọ̀ fún wa. Ọlọ́run bá san màmá lẹ́san olóore. Bàbá ẹ máa bọ̀. Congratulations to you. Ẹ kú oríire náà. Ọlọ́run bá san ilé san olóore. Lágbára Ọlọ́run àtàdìrì àtàlálùbáríkà. Ní tí ó tún mú yín padà sínú òkùnkùn, Ọlọ́run níjó bá yín náà. Àti wọ́n yín ní ìsìlámù lénìí. Lágbára Ọlọ́run ìdá tó fi padà sínú òkùnkùn. Ṣẹ́rí ẹjẹ́ sọ fún yín o. Ẹ jọ̀ọ́. Al-Mu'min al-Mujarrah. Ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe wá sí ti ẹja parí tiwa, ẹ jọ̀ọ́. Al-Mu'min al-Mujarrah. Gbogbo mi ní ti bẹ láyé, àwáyé wá rí challenges ni o. Any challenges tẹ́lẹ̀ bá rí láyé, kéèyàn tó tọ́lọ́ ni. Ẹnì kò lè yanjú ọ̀rọ̀ ẹ̀dá láyé lẹ́yìn Ọlọ́run. Ṣẹ̀rí lè dá ọ̀tọ́lọ́ ní gba ọ̀dọ̀ tí wá ṣe yìí, ó ti wá nú kádàrá yìí ni. Táwọn bá ṣe ẹnu yóò ṣe. Ó ti yé ẹni ìṣòro, ẹni ìdààmú tẹ́yí Ọlọ́run bá tún gbé wá, ẹni rí ìdààmú o. Àmọ́ àkàmọ̀ ṣe àdúrà bẹ́ẹ̀ ni. Ẹ má wọlé tó ẹnì kankan o. Ẹ má wọlé ẹnì kankan ò lè yanjú ọ̀rọ̀ yìí o. Àfi tí wọ́n bá tún fi kún àdánwò tó bá báyàn. Ọlọ́run ni ẹ tẹ́wọ́ sí o. Ọlọ́run ni ẹ bẹ̀. Ọlọ́run ló lè yanjú ọ̀rọ̀ ẹ̀dá. Ẹni ẹ lọ bá pé kó máa yanjú ọ̀rọ̀ yín, aládánwò lòun náà. Kò sẹ́ni tí ò ní tiẹ̀. Kò sẹ́ni tí ò ní tiẹ̀. À ń daṣọ kó mọ́lẹ̀ ni. Àdánwò tí ó dé bá yín tí ó gba ìsìlámù lọ́wọ́ yín, ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ sí. Àtàwa náà o. Wàlà haúlá. Ẹnìkan mú mọ̀ràn wá, ẹnìkan má gba owó kọ́múlé láńtà o. Yóò lè ṣe ìyẹn tí kò ní ọ̀rọ̀ tí wọ́n mọ̀. Ìyẹn tí kò ní ọ̀rọ̀ wọn. Ọlọ́mọdé tó wà padà sí àwọn ọlọ́mọdé ọlọ́mọ àgbàdúrà wa. Ẹ̀yin tẹ́lẹ̀ promise wa ní owó táwọn retí ẹjọ́ ẹ tètè bá fún wa lówó yẹn. Ẹ bá fún wa lówó yẹn ká kó sákàǹtì màmá. Ó ti yé àbí ẹ dákun torí tọ́lọ̀. Ó ní 500,000, ó ní 250,000, ó ní 250,000. Ẹ jọ̀ọ́ Ọlọ́run bá sọ kálukú yín lẹ́sàn-án olóore. Ẹ wá bá wa ra táǹtà o. Ẹ wá patronize wa o. Alágbàdo la wà complex alágbàdo. Alágbàdo la wà. Shop 8. Alágbàdo. Níwájú specialist. Wọ́n ti specialist. Tẹ̀lá wa o. Ẹ má yáwó lọ́wọ́ màmá o. Àjàwó. Ẹ má àjàwó yẹn. Ẹ wá ara jàwó o. Lọ́kọ̀ ẹ̀ bọ̀. Ẹ wá bá yàrá. Ẹ polówó ọjà. Ẹ polówó ọjà. Kílẹ̀ ń tà. Àtàláìsì, sẹ̀mó, òróró gbogbo ẹ̀, spaghi. Full stop. Lọ́kùnrin lóbìnrin.
Specialist. Chocolate.